Big thing, Sakwa. Ijebu local movement, oh. We are moving forward, forward ever, backward never. Ijebu local for Itesiwaju, Ijebu. We break all barriers of opposition. Ijebu local for Itesiwaju, Ijebu. Alajobi agbede. Esi bi asim ṣòṣèlú. Àmọ́ òṣèlú tara tiwantiwa, òṣèlú ẹlẹ́gbẹ́dẹ́, òṣèlú onídìbò. Ṣé máa ń encourage àwọn obìnrin ẹni fọ kọjá ká jọ fagbágagbága mọ́ àwọn ọkùnrin because mo nígbàgbọ́ fún kí àwọn obìnrin níbẹ̀ nípò ṣá máa ṣe better ju àwọn ọkùnrin ẹni lọ. So ṣé mo fi opportunity ẹgbẹ́ yìí ṣé mo fi kó àwọn obìnrin jọ. Bẹ́ẹ̀ni tí mo fi mú lẹ́kọ̀ọ́ dúró. Àṣẹ. Ọmọkùnrin wọn náà ẹgbẹ́ yẹn náà wọ́n lè sùn. Wọ́n mi sún àmọ́ wọ́n à ń sọ ní fọ kírun jẹ́ mẹ́rin kan fáwọn obìnrin ní mẹ́ta ẹ̀ pọ̀ jù. Bẹ́ẹ̀ ni sà. O ti wá bá gbà. Òfin pátá sọ pé kẹ fún wa ní pàṣẹ. Ẹ kúkú dédé mẹ́rin náà. Kẹ̀sí ń ṣe àrùn solúṣọ̀nù. Ṣé máa fọ ní kí ọmọbìnrin bẹ́ẹ̀ sì ní jà lọ́rọ̀ fọ 60-40. Ètò ìjọba bẹ́ẹ̀ ni iye ẹni ṣe. A máa rí ìyípadà tó tọ́mọ́rọ́ tó dáa. Kẹ̀sí ń ṣe over the years. Àrùn okùnrin 60-40 pápá ṣe máa tún máa bẹ́ẹ̀ ní jàdù. So ká kúkú jáde in full, ká kúkú jáde ká bá lè gbà yín sẹ́gbẹ̀ẹ́ ká gbà yín sẹ́gbẹ̀ẹ́ léwo. ẹ má ṣe wọ́n kíkọ́ ìyẹn kiri ìyẹn nínú ẹ̀wọ̀n ilẹ̀ ẹ̀kọ́ dẹ́rùn kẹ́mù kìíní ẹ̀ wọ́n ṣe bí ọwọ́ ẹ̀ kúrẹ́ àdìpọ̀ ẹgbà dédé ọ̀rọ̀ làbíyẹn dé gbàgbọ́rọ̀. Òṣèlú náà ń sọ ìpápá wa ra ń ṣòṣèlú jù obìnrin ló ń ṣòṣèlú jù. Ẹ náà rí ilé yẹn wá. Ẹ ṣàrìnlẹ̀ nínú òṣèlú pápá. Èso bí èso bí ẹ ń ṣe. Èso bẹ́ẹ̀ dédé ọpọlọ wọn ń pè ilé ẹ̀ ń lé. Òṣèlú ẹlẹ́yàmẹ̀yà rẹ̀ fẹ́ ṣe ibi ẹgbẹ́ òṣèlú yẹn wà náà lè tó sẹ́yìn. Èdè ẹgbẹ́ olóṣèlú pátá èyí ní Nàìjíríà yẹn ni wà níbẹ̀. A ní PDP, a ní APC, a ní Labour, a ní ANPP. Èsì ẹgbẹ́ èyí ní Nàìjíríà kò tó wà registered kéèsì nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni sà. Alága náà ti kẹ́dẹ́ ti èyí nǹkan tó lọ náà ẹ̀ lè máa dá lórí èsì ìyá fún sàlá. Àwọn ìfẹ́ gbàdédé mẹ́. Ó ti dáṣẹ lọ. Ká tó wò ó. Àwọn ará ń dédé. Obìnrin kan lẹ́kọ̀ọ́ lọ́jọ́ pẹ̀lú àwọn èèyàn owó ẹgbẹ́ mẹ́rin fún ẹgbẹ́. Ok, káà bá lọ àwọn náà bẹ̀rẹ̀ fọ kẹ́ máa ṣe ni kiri àpẹẹrẹ à ń ṣe lọ òṣèlú kíní ni dúnàdúrà ìdèdè náà kàbá máa dúnàdúrà tán wà níbẹ̀ tẹ́lẹ̀ gan á wò fọ torí káà bá máa wò ó àìrẹ́ nìkan ìjáde èdè ìjáde ìṣọmọ ẹni ọ̀nà ìyẹ̀wò àrùn èyí tí sọ fún òun fẹ́ jáde gómìnà. Èsì ti gbé èsì ti jẹ̀bù. Kí n fẹ́ kẹ́ là. Èsì ti jẹ̀bù. Àwọn ọ̀yẹ́ máa ń sọ̀rọ̀ ìfọ̀ ẹ̀ máa sì bí gègé ẹkùnrin bá ní ìpínlẹ̀ ìṣe máa ṣe fọ ọ̀dọ̀ wọn ló ń kọ́. Ṣé mo fọ olórí èmádòrí kéèna rẹ̀ máa ń sọ kébàánà rẹ̀ wílé lè nìyàn káàbá ti dé ara ẹni lóṣooṣù ọwọ́ lọ́hùn lọ́dọ̀ wọn náà wọn tó 3 sí 4. Èyí kùn àwọn kan tó ń kùn nísàlẹ̀ fún àwọn náà máa jáde níbi wọ́n máa jáde níbi wọ́n máa jáde níbi. Báwọn ará abẹ́dẹ́ ṣe ń ṣe rẹ̀ ṣé wọ́n fọ lọ́dọ̀ wọn lọ́hùn èèyàn kọ̀ọ̀kan ń dá ṣe ṣùgbọ́n ìrẹ́ àfi dá Ìjẹ̀bú rónkọ́ ilé náà yìí ṣáàfẹ́ kí gbogbo Ìjẹ̀bú dìde ká sọ̀rọ̀ ká fóun kan náà káàbá ti fóun kan náà káàbá ti lè fóun kan náà ètù sí ilé fóun kan náà lẹ́gbàá níbẹ̀ náà àwọn náà ń kú dédé wọn ìfẹ́ jáde má jẹ́ ká tún ẹ̀ Ẹ̀gbá fẹ́ mú ọmọ jáde Rẹ́mọ fẹ́ mú ọmọ jáde Ìyẹ̀wà fẹ́ mú ọmọ jáde dédé wọn ìfẹ́ mú ọmọ jáde. So yá tètè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn náà kò lè yá ìjẹ́fọ́ ẹni bá máa jáde láti Ìjẹ̀bú gan yẹn bá wú lórí
fọ òun ti lérò lẹ́yìn lìgàríra èrò rẹ̀ ra kò lérò lìgàrí akọrin òun náà gbéra dìde ṣé wọ́n fọ tẹ́lẹ̀ dídí àwọn ìjáde níjẹ̀bú wọ́n rí ẹni gbárùkù tí wọ́n rí ẹni gbárùkù tí wọ́n rí kí Ìjẹ̀bú dìde nítorí fọ àwọn ti dé wọ́n gbọ́n wọ́n fẹ́ mú òṣèlú jà wá Ìjẹ̀bú lọ iye wa ìdédé ń rẹ́wọ̀n gan mọ́ òṣèlú jẹ́ ẹni lọ ní ìrànwí náà yìí wéjì tẹ́lẹ̀ o ní ìrànwí rẹ̀ tí a kọ́ dẹ̀ káwọ́ ara ká wò á lè máa wò mọ́ àti sùn àti jí. ìyá ìyẹn náà o ti sùn lọ́dọ̀ náà. ẹni máa kú mẹ́rin.